Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ohun òkè lálọ́ yẹn. ohun òkè lálọ́ ni. a sì fẹ́ ṣe wá sí àṣemájúmọ́. a fẹ́ ṣe wá sí àṣemájúmọ́. ká má bàa wá ṣúra wa. ká má bàa ṣúra wa. àwa mú wálẹ̀. ká mú wálẹ̀ díẹ̀. a pè shahidallahu annahu la ilaha illahu. شهد الله أنه لا إله إلا هو لا إله إلا هو. اللهم صل وسلم اللهم كن جاك فوا الله يا نبي محمد اللهم شهد الله أنه بسم الله شهد الله أنه لا إله إلا هو شهد الله أنه لا إله إلا هو. àkọ́kọ́ mo fẹ́ tú àyà yìí ná nítorí àwọn àfáà tí wọ́n ń bẹ ń kalẹ̀ báńkì lọ́lẹ̀ bẹ́ẹ̀. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. آية تفكي لا إله إلا هو العزيز الحكيم لا إله إلا هو العزيز الحكيم. آية تفكي ẹ dákun ẹ̀yin àfá ó rọ̀ púpọ̀ ó sì wá lé ó ṣòro ó tú ìyìn tí ìlọ́wọ́ àsíkà kí wọ́n rí tú rí. ó lé púpọ̀ شهد الله أنه لا إله إلا هو شهد الله أنه لا إله إلا هو. ọlọ́run òun jẹ́rìí ara òun gbà òun mọ̀ òun rí i dájú wípé kò sẹ́ni tá a tún lè fi ìbá fún. ẹ̀yọ̀ ọlọ́run شهد الله أنه لا إله إلا هو شهد الله أنه لا إله إلا هو. òun jẹ́rìí wípé kò sí ẹni tá a tún lè máa sìn tá a máa wólẹ̀ fún má fún Ọlọ́run. kò sẹ́ni tá a lè máa wólẹ̀ fún má fún Ọlọ́run ọba. òun gbà bẹ́ẹ̀. wálé màláìkàtù àwọn màláìkà sì gbà bẹ́ẹ̀. àwọn màláìkà náà gbà bẹ́ẹ̀. lẹ́yìn àwọn màláìkà àwọn tí wọ́n tún gbà bẹ́ẹ̀ tí wọ́n rí i bẹ́ẹ̀ ó náà làwọn àlùfáà wà ulul ilmi wà ulul ilmi. والملائكة وأولو العلم والملائكة وأولو العلم. àwọn àfáà àwọn ni wọ́n tún gbà. Ọlọ́run bá fi àwọn àfáà sí kẹta ara rẹ̀. ipò wọn ga ó kò háyà ṣùgbọ́n wọn ò mọ ìyá ara wọn. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم. ètí mo fi wá lọ́sọ̀rọ̀ tún bẹ́ẹ̀. imam bil qisti táwọn àfáà kọ́ni ń bá wí. àwọn míì máa tu wípé àtàwọn àfáà tí wọ́n bá dúró déédéé. tó bá ṣe tó tàwọn àfáà ni.
yóò máa wá jẹ́ kọ́ ìmí nàbìlì kristi àtàwọn onímọ̀ tí wọ́n dúró déédéé. àtàwọn onímọ̀ tí wọ́n bá dúró déédéé. àmọ́ hálù ló ṣe níbí ó gbé nígbè action. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. níbi wa ulul ilmi qa'iman bil qist nítorí Ọlọ́run ọba ń wí ní wípé ṣèhídà òun Ọlọ́run ọba gbà. òun Ọlọ́run ọba gbà. nítorí ọ̀kan lòun Ọlọ́run. àwọn ẹni tí wọ́n tún gbà. àwọn màláíkà ni. àwọn tí wọ́n tún gbà. àwọn àfáà ni. hálàkà òní qa'iman bil qist Ọlọ́run ní mo gbà bẹ́ẹ̀. mo gbà bẹ́ẹ̀. èmi Ọlọ́run ọba gbà bẹ́ẹ̀. lẹ́ni tó dúró sámú tí ó sì yíṣẹ́ lórí ẹ̀. qa'iman bil qist Ọlọ́run ọba ní rìfà sí ṣahida Allah. annahu la ilaha illa hu. Ọlọ́run ọba wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. àwọn àfa gbà. àwọn àfa gbà. òun Ọlọ́run ọba tó ń wá gbà. Ọlọ́run ní hálàkà òní qa'iman bil qist òun Ọlọ́run ọba gbà fúnra òun lẹ́ni tó dúró déédéé pẹ̀lú ara òun. òun gbà fúnra lẹ́ni tó dúró déédéé pẹ̀lú ara òun. ìdúró déédéé ń bí. ìdúró déédéé láyè. Ọlọ́run ọba ní tún bá wí ṣahida Allahu annahu la ilaha illa hu. mo fi yí ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní. wal malaikatu wa ulul ilmi قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. لا إله إلا هو العزيز الحكيم. لا إله إلا هو العزيز الحكيم. ìndúró bẹ́ẹ̀. àwọn nǹkan tí ń kó ìfàsẹ́yìn balẹ̀ kéwú. àwọn nǹkan tí ń kó ìfàsẹ́yìn balẹ̀ kéwú. lódìndí. èyí tó kárí. àkọ́kọ́ ń bẹ àwọn ọ̀tá ìsìláàmù. àwọn ọ̀tá ìsìláàmù. àwọn lẹni àkọ́kọ́. àwọn náà lẹni àkọ́kọ́. nítorí orí bẹ́ẹ̀. àwọn ọ̀tá ìsìláàmù ni wọ́n kó wa lẹ́rú níjọ́sí. àwọn ọ̀tá ìsìláàmù wọ́n kó wa lẹ́rú níjọ́sí. kíkọ́ tí wọ́n kó wa lẹ́rú. kíkọ́ tí wọ́n kó wa lẹ́rú ni. wọ́n wá ti èdè wọn bọ̀ wá lọ́rùn. wọ́n wá ti èdè wọn bọ̀ wá lọ́rùn. àwọn ti lọ. àwọn ti lọ. ẹ wò gbàtẹ́ èbó ti lọ. ẹ wò gbàtẹ́ èbó ti lọ. tí wọn ò ti darí wa mọ́. tí wọn ò ti darí wa mọ́. síbẹ̀ ẹrú wọn là ń ṣe ṣahida Allahu annahu la ilaha illa hu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. èyí tí wọ́n bá lọ́wọ́ wa. èyí tí wọ́n bá lọ́wọ́ wa. tí wọ́n bá lọ́wọ́ Usmanu Danfodio. tí wọ́n bá lọ́wọ́ Usmanu Danfodio. ó náà ní wípé ń jagun ìsìlámù bọ̀. ń jagun ìsìlámù bọ̀. ń sì ń fún àwọn èèyàn ńláńlá náà àwọn àfáà ọlọ́pàá. ń sì ń fún àwọn èèyàn ńláńlá náà àwọn àfáà ọlọ́pàá. ẹ máa jẹ́ gómìnà níbí. ẹ máa jẹ́ gómìnà ní àárín. ó fún wọn káàkiri nílẹ̀ Haúsá. ó fún wọn káàkiri nílẹ̀ Haúsá. títí ọ̀pá níjọ́ kan náà. níjọ́ kan náà. ló fún ti Sọ̀ǹgà lọ́pàá. níjọ́ kan náà ló fún ti Sọ̀ǹgà lọ́pàá. àti ti Láfíàjì. àti ti Láfíàjì. àti àfà Álímì. àti àfà Álímì. wípé ẹ máa lọ. ẹ máa lọ. ẹ máa jagun ìsìlámù lọ. ẹ máa jagun ìsìlámù ọ̀pá tó fún wọn ń jọ náà. ń bẹ lọ́dọ̀ àwọn ọba wa dòní. ń bẹ lọ́dọ̀ àwọn ọba wa dòní. tí wọ́n fi ń darí ìsìlámù. àwọn ń jẹ́ gómìnà. Usmanu ń járe wọn. ṣahida Allahu annahu la ilaha illa hu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. àwọn tó bá ti kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ti jáde a sì fọ̀pá lé wọn lọ́wọ́. máa lọ lẹ́lẹ́ báyìí. máa jẹ́ gómìnà níbẹ̀. kọ́ ọmọ wa pàṣẹ ìsìlámù. kọ́ máa kọ́ wọn lédè Lárúbáwá. ọ̀pá tó pín kú. mo tún fojú ara mi rí. wọ́n mú mi débẹ̀. àtàwọn nǹkan oríṣiríṣi nǹkan jọ̀hún. gbogbo nǹkan tí wọ́n fi jagun. bẹ́yàn bá dé Sókótó. wọ́n odidi ilé kan fún ní. ṣahida Allahu annahu la ilaha illa hu. ètò ọkọ̀ fàṣẹyìn balẹ̀ kéwúrẹ́. wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. àwọn ìbọn wá dé.
nígbà wọn rí bó ti lágbára tó. nígbà wọn rí bó ti lágbára tó. Usmanu Danfodio. Usman Danfodio. mo rí fọ́tò rẹ̀ gangan. àwọn àbá rí fọ́tò rẹ̀ gangan. níbi tí wọ́n fi sí. níbi wọ́n fi sí. ọ̀dọ̀ ẹni mo ti kọ́kọ́ rí. ọ̀dọ̀ ẹni wọ́n ti kọ́kọ́ rí. ọ̀dọ̀ Shehu Kabara ni. ọ̀dọ̀ Shehu Kabara ni. bẹ́ẹ̀ ni mo ti kọ́kọ́ rí. nígbà wọ́n ti kọ́kọ́ rí. ó pa lọ́lọ́lọ́. kò tiẹ̀ mọ tí wọ́n ń ṣe. kọ́mọ tí wọ́n ń ṣe. àwọn èbó ni wọ́n ya fọ́tò rẹ̀. àwọn èbó wọn ya fọ́tò rẹ̀. òun ò mọ tí wọ́n fẹ́ ṣe. òun ò mọ tí wọ́n fẹ́ ṣe ó pẹ̀lú. sá dúró pẹ̀lú borí ẹ̀. ó sá dúró pẹ̀lú borí ni. wọ́n yà á bẹ́ẹ̀. wọ́n yà bẹ́ẹ̀. láì fọ̀rọ̀gùn sá ńgbà wá rí bó ti lágbára tó. nígbà wọ́n rí bó ti lágbára tó. àwọn náà wá gbé ọ̀pá lé lọ́wọ́. àwọn náà wá gbé ọ̀pá lé lọ. nítorí àti tẹ̀ lórí ba. torí àti tẹ̀lé rí ba. àwa ní agbára gbogbo orílẹ̀-èdè yìí agbélé ọ lọ́wọ́. wọ́n ní agbára gbogbo orílẹ̀-èdè yìí agbélé òun ló wá sọ wípé ní tí jẹ́ bẹ́ẹ̀ ni sultanu li mùsùlùmí iná náà. ní sultana li mùsùlùmí. òun kú ní 1814. tó tó rẹ Ọlọ́run. nígbà tó kú nígbà ó kú. àwọn èbó wá ráàyè. àwọn èbó ráàyè. wọ́n wá fi èdè wọn kọ́ wa. wọ́n wá fi èdè wọn kọ́ wa. gbogbo ọ́fíìsì dení. gbogbo ọ́fíìsì dé ní. èdè wa ò wúlò mbẹ. èdè tí wọ́n wúlò ń bẹ̀ mọ́. tàwùsà ò wúlò. Haúsá ò wúlò. tí Ìgbò ò wúlò. Ìgbò ò wúlò. àfẹ̀dẹ̀ àwọn òyìnbó. àfẹ̀dẹ̀ àwọn ìbò náà. èyí wá sọ wá di wípé gbogbo ẹni ó bá kéwú. gbogbo ẹni ó bá kéwú ò wá wúlò. kéwú ò wá wúlò. lórílẹ̀‐èdè wa ṣahida Allahu annahu la ilaha illahu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. èyí tó ṣe pé bá a ti ń bá a bọ̀ tẹ́lẹ̀. bá a ti ń bá a bọ̀ tẹ́lẹ̀. ẹni ó bá kéwú. ẹni ó bá kéwú. òun ló ní ọ́fíìsì. òun ló lọ́fíìsì. láti máa ṣèdájọ́ ṣẹ̀ríà. láti máa ṣèdájọ́ ṣẹ̀ríà. wọ́n wá gbà lọ́wọ́ wa. wọ́n wá gbà lọ́wọ́ wa. bí ìgbà tí wọ́n wá gbà á. bí ìgbà tí wọ́n gbà á. ẹ jòkó lẹ̀ kí n máa rí jàmá ṣahida Allahu. shahida Allahu annahu la ilaha illa hu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. bẹ́ẹ̀ bá wá makéwú. bẹ́ẹ̀ bá makéwú dáadáa. bí o bá fìwé kún. bí o bá fìwé kún bí tẹ̀. a bá yan sàmánú hajj kò ń gbọ́dọ̀ yan. bí a bá yan sí àmàlà alálàájì wọn gbọ́dọ̀ yan. èbó ni wọ́n ń sọ ń bẹ̀ ni. èbó wọn sọ ń bẹ̀. èbó ni wọ́n ń sọ ní maka. èbó wọn sọ maka. ìlà ń fi ṣe tàwáfù. ìlà ń fi ṣe tàwáfù ni. ìlà ń fi ń pẹran léyà ń bẹ̀. ìlà ń fi ń pẹran tẹ̀bí kéwù ni. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kéwù wa ò wúlò láti dá sí ọ̀rọ̀ ètò ayé ní Nàìjíríà. ìyí ló wá kó fàṣẹ annahu la ilaha illa hu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. Ànábì wa Muhammad. Ànábì wa Muhammad. pírẹsidẹ́ǹtì ni ní gbogbo ayé. aṣáájú ni ní gbogbo ayé. ó sì ní àwọn gọ́fìnà káàkiri. àwọn kọmíṣánná. àtàwọn chairman. àtàwọn kánsílọ̀. ó ní káàkiri nígbà tí ń ṣèjọba. ṣùgbọ́n èdè táwọn wá fi ń pè ní kánsílọ̀ kìí ṣe èdè yẹn làwọn ń lò. èdè ń káwọn ń lò. ó jẹ́ èdè ti Lárúbáwá. irú rẹ̀ ni Usmanu ń gbé bọ̀. irú rẹ̀ ni Usmanu ń gbé bọ̀. èbó wa gbà lọ́wọ́ rẹ̀. èbó wa gbà lọ́wọ́ wọn. àwọn wa ń fi owó iyebíye ra èdè wọn. àwọn fowó iyebíye ra èdè wọn. àmọ́ tiwa mọ́. àwọn ọmọ tiwa mọ́. èyí tó pọ̀jù nínú wa tó kàwé kò lè fi Yorùbá kọ̀wé sí yàn. kò lè fi Yorùbá kọ̀wé sí yàn. bí wọn bá tún kọ Yorùbá sí kò mọ̀ ọ́n ká. èbó ti kó wa lẹ́rú. shahida Allahu annahu la ilaha illa hu. ìfàsẹ́yìn àkọ́kọ́ nù. wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. wọ́n kọ́ wa lẹ́rú títí. ẹ̀fọ́ ọ̀lẹ́ wa òwú wa mọ́. ọ̀ṣọ́ tilẹ̀ wò wú. bá a bá ti kàwé. èyí tó jọ́bìnrin nínú wa. kó wọ jíǹsì tó tí gbogbo ara rẹ̀ ó tínrín tí ó táìt. yóò wọ jẹ́sì tí gbogbo ara rẹ̀ ó máa hàn kẹ́lẹ́ bẹ́ẹ̀. èyí tó bá ṣe ọ̀ṣọ́ tó dáa nìyẹn. èyí tí ò bá ṣe yan. awọ ẹ̀wù kan jágínní. obìnrin bìnrin. láti èjìká. tó o délẹ̀ kò ní sásọ ńbẹ̀. irun abíyá rẹ̀ máa wò lórí. yóò tún wá wọ kíní kan jágínní. yóò máa lọ láàrin wa. èbó ti kó wa lẹ́rú. shahida Allahu annahu la ilaha illa hu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. àṣàlẹ̀ bàbá wo wá mọ́. bàbá ti kàwé àfẹ́ wa gbádá mọ́. bí a bá ní ẹnìkan ń bọ̀ láti Amẹ́ríkà
tó kàwé jù tó kàwé dáadáa. òun ló mọ sáyẹ́ǹsì jù ó sì wá fẹ́ kí gbogbo wa Nàìjíríà gbogbo àwọn alákọ̀wé wa nìkan kan ò ní wá gbádá gbogbo wọn wá wọ ẹ̀wù tínrín àwọn abiyì àwọn abipò àwọn mílíọ̀nìà wọn wá rí bí ìdun wọn máa wá bọ̀ yẹn wọ́n rán wọn ò ní wẹ̀wù tó lápọnlé yóò máa kíyèsà èyí tí ń bọ̀ tí gbogbo ayé ń wò wípé ọ̀mọ̀wé ńláńlá dé látọ̀rí pílẹ̀nì tí máa ti ń bọ́lẹ̀ yóò máa wá juwọ́ okùn ń bẹ lọ́rùn okùn ń bẹ nídìí gbogbo ẹ̀ wá ṣe yẹn wọ́n rán shahidallahu annahu la ilaha illa hu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. àsìkò tá a bá fẹ́ kírun wọ́n mọ̀ pé a fẹ́ kí magrubi ẹ dákun jàmá ó dẹ̀ gbọ́dọ̀ wọn ọba tóbi àsìkò tá a mọ̀ pé a fẹ́ kírun àsìkò yẹn ni wọ́n fi eré jàgínní kan sí lórí tẹlifíṣàn nítorí àwọn ọmọ wa kí wọ́n lè bá gbàgbé irun gbogbo ọjọ́ sátidé tó jọjọ́ ìsinmi bẹ́ẹ̀ bá sí tẹlifíṣàn. Shahidallahu annahu la ilaha illa hu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. dédé ìgbà tá a bá ní bàbá kí mẹ́gúrúbì tán táwọn ọmọ ọmọ tó Kùránì àsìkò yẹn ni wọ́n gbére àwọn Ìgbò kan sí i wọ́n máa wá ṣeríṣiríṣi gbogbo tí ò da tí máa mú ọmọ lẹ̀ bíi kí wọ́n máa yìnbọn kí wọ́n máa para wọn àwọn ọmọ kéékèèké bí wọ́n bá kú níbẹ̀ àwọn náà máa lọ́ra wọn nímú wọn a máa lẹ́ra wọn ní nǹkan wọn a wá mú di àpọ́là máa pa ẹ́ ó ti kú lẹ́ni tí ò tí yẹ kó máa ń tí jẹ́ kú. Shahidallahu annahu la ilaha illa hu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. àkọ́kọ́ nìyẹn orí tẹlifíṣàn làwọn ọmọ kéékèèké ti mọ wípé girlfriend ni wọ́n ti mọ boyfriend ni wọ́n ti mọ pa àmọ́ kíìsì ara ẹni gbogbo ń táwọn àgbàlagbà ò mọ̀ níjọ́sí tí wọn ò dánwò tí wọ́n fi kú àwọn ọmọ ọdún mẹ́fà gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe wọ́n wá fi balẹ̀ kéwú jẹ́ Shahidallah. أولو العلم قائما بالقسط. títí àwọn ìjọba wa wọ́n balẹ̀ kéwú jẹ́ yányán níjọ́ tí wọ́n tún fẹ́ ní tí wọ́n ń ṣe tí wọ́n fi gbogbo ìgbésẹ̀ tí lè kéwú fi ń bàjẹ́ ni wọ́n fi ń ṣe ìjọba wa. Amẹ́ríkà ti kó wọn lẹ́rú owó oṣù tí wọ́n fi lékún àwọn òṣìṣẹ́ wọ́n fi kún wàhálà lè kéwú ni wọ́n fi kún wàhálà tálíkà ni bí wọ́n bá fẹ́ ṣe eré tí wọ́n fẹ́ ran ìsìlámù lọ́wọ́ tí wọ́n bá fi kún owó òṣìṣẹ́ price control ni wọ́n kọ̀ọ̀kan mójútó ná. owó tó bá wá lékún yóò máa jẹ́ àjẹmọ́nú kò ní máa jẹ́ wípé bówó ṣe ń ga sí ìlọjà ó sì máa wọ́n. gbogbo ilé kéwú àwọn àfáà tí ń bẹ nílé kéwú kò sólùkọ́ tó lè sanwó wọn máa. Shahidallahu annahu la ilaha illa hu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. mùdírù tó bá lè sanwó ilé kéwú níbo yóò ti san gbogbo ògbésẹ̀ wọ̀nyí wọ́n fi ń balẹ̀ kéwú jẹ́ wọ́n wá ń fi ń gba ṣètánì láàyè àsánsán wípé ẹni wa ní sanfara ó ní bá a bá fẹ́ ṣe ṣẹ̀ríyà ìgbésẹ̀ tá a lè gbé ká tó lè máa mú àwọn olè ní ká fi kún àwọn òṣìṣẹ́ kí wọ́n yó bá mú èyí tó bá wá jalè ká wá ní á bá àdúró owó tó ń gbà àwọn ó sì ṣe ètò price control
àṣẹṣẹ pé wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn Amẹ́ríkà wọ́n ti kọ́ aṣáájú wa wípé sẹ́ni tí wọ́n ṣe nìyẹn iye tó pè ìwọ náà fi kún kọ́ ọ fi bà wọ́n láyé jẹ́. Shahidallahu annahu la ilaha illa àwọn àjọba ìrọ̀lẹ́ ní àkọ́kọ́. wal kèfèrí ni wọ́n kò sí mùsùlùmí nínú wọn. ulul ilmi qa'iman bil qist. wọ́n kàn ń jọ ọkọ̀ mùsùlùmí lásán ni gbogbo oyè wọn. ibi tí Amẹ́ríkà bá bá wà dé ẹ lọ lè kọ́ lẹ̀ tàbí ó bá fi di wòye mi àfi tá a bá ṣe àdúrà àbí tá a bá túbà láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo wa yányán wòye mi a ti máa ṣe pèlè Ọbásanjọ́ Shahidallahu annahu la ilaha illa hu. àwọn ò ní kájú lù mọ́. wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. ọmọ tó lọ ọdún mẹ́ta ní ibùtì dáì ó lo mẹ́ta ó fi ṣe dáàdí ó ṣe mẹ́fà ó tún wá lo mẹ́rin ó fi ṣe sáànà wí ó ṣe mẹ́wàá kò wá rọ́nà lọ. àsánsán wípé kán rí tìyín kó má rọ́nà lọ àfi kó máa lọ lè ṣe gbòógì èyí tí ò bá mi gbòógì a máa parọ́ àsánsán pé wọ́n ríru ẹ̀ alùpùpù wọn lé ọmọ rẹ̀ nílé kéwù Shahidallahu annahu la ilaha illa hu. wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. ó bá wá ṣe wípé tá a bá ké a máa rí ọ́fíìsì kan ti lò ó ni ṣé kò ní máa wu gbogbo àwọn òbí tó bá wá parí ọdún mẹ́wàá tán tó bá fẹ́ kó wúlò àfi kó tó ka sẹ́kọ́ndírì àfi kó tó ka yunifásitì ẹ wá wòye ọdún tí ń ṣe ọdún mẹ́fà míì ní sẹ́kọ́ndírì ọdún mẹ́rin àbí márùn-ún ẹni títí ẹ bá yá mẹ́rin èyí tó bá ṣe wípé kò art subject ló ṣe tí ò bá ṣe science a máa lọ bí ọdún mẹ́rin pẹ̀lú mẹ́wàá àtàkọ́kọ́ oṣogun kọ́mọ tó wá bọ́ọ̀yàn ọmọ tí ó bá sì lọlé ẹ̀kọ́ sọmọ ọdún mẹ́ta ló gbọ́dọ̀ jẹ́ ni. Shahidallahu. Shahidallahu annahu la ilaha illa hu. wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. kálukú ti wá wò wípé kéwù ọ̀hún kò kúkú lè ráàyè kan lò ó. àfi kó di pé a fẹ́ lọ òde àdúrà. àfa ẹ wá wẹ̀ kú. ẹ wá wẹ̀ ìyá ti kú ẹ̀yin àfa ẹ̀yin wá wẹ̀ ìyá ni. bó bá sì dijọ́ mẹ́jọ bí wọ́n bá pẹ́ lẹ́yìn àdúrà àṣejù wọn pọ̀ ẹ̀gbọ́njẹ sí wọn níwájú kí wọ́n lè bá a máa lọ. Shahidallahu annahu la ilaha illa hu. ẹ wà náwó tá a kàn. wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. 15 naira yóò wò ń parí mọ́. 15 naira kò yóò ń parí mọ́. ó fẹ́ jẹun ìjókòó kan. 15 naira yóò wá jẹ mẹ́ta bẹ́ẹ̀ lójúmọ́. ẹ wá sí i lóṣù. èló ni 150 ń jẹ́ lóṣù. ẹ yọ ọbẹ tí àfàhùn wa ń gba owó tásẹ́rẹ́. ọ̀rọ̀ wa di wípé ọ̀pọ̀ òní bẹ́ẹ̀. èyí tí mo nálé ọ lórí jù yìí tán fún ọ lọ. ọ̀pọ̀ òní bẹ́ẹ̀. àfẹnití máa ń wà lùbáríkà. Shahidallahu annahu la ilaha illa hu. Toko ba le kéwú nù. wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. àwọn òdìkejì wa. ẹ dákun ẹja gbọ́dọ̀ ọba tóbi lẹ́ẹ̀kan náà. àwọn òdìkejì wa tí wọ́n ra wá lẹ́rú bí wọ́n bá bẹ̀rẹ̀ primary tí wọ́n ka secondary tí wọ́n ka university ìwé èdè tí wọ́n kọ́ iná ni wọ́n fi ka ìwé ẹ̀sìn wọn torí ẹ̀sìn tiwọn ò dàbí tiwa ìwé ṣe é yí Kùránì ò ṣe é yí kò ṣe é yí bó ti wà nìyẹn láti láéláé bí ó sì ti máa wà nú títí lọ láéláé
bí ó ti wà nù èèyàn ò lè dérí irun kó wípé in the name of Allah kò lè wí bẹ́ẹ̀ àfi kókó bismillahir rahmanir rahim ńlọlọ́wọ́ ọba tó mọ̀ pé ń sinun kò rí bẹ́ẹ̀ ẹja máa fi Yorùbá kírun kò ṣeé ṣe ọmọ tó bá wá kàwé tó gboyè àtúnfi kó tún bẹ̀rẹ̀ kéwú yóò sì kéwú níwájú Ọlọ́run ọba kò ní rọ́nà lọ sì kàwé nílé ayé kò ní ráyè ṣe. شهد الله أنه لا إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. náà la fi sọ wípé ìbéèrè ni wọ́n bi wá lálẹ́ yìí. ìbéèrè wọn bi wá lálẹ́ yìí o. kì í ṣe wáàsí. kì í ṣe wáàsí. àkọ́kọ́ nìyẹn nínú tí ń kóbálẹ̀ kéwú. nínú tí ń kóbálẹ̀ kéwú àkọ́kọ́ nù ń bẹ́ẹ̀. ẹ jáde dáadáa. ẹ jáde o. àwọn ọmọ wa. àwọn ọmọ wa. àṣàlẹ̀ wa òwú wọn mọ́. àṣàlẹ̀ wa òwú wọn mọ́. àfi tòyìnbó. àfi tòyìnbó náà. tòyìnbó sì rèé. tòyìnbó rèé. àṣà tí ò dáa ni. àṣà tí ò dáa ni. gbogbo nǹkan wọn. èyí tó takò. بالقسط. ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn olówó. iná ni àwọn olówó. ń bọ̀ wá bí tàwọn àlùfáà. à ń bọ̀ wá bí tàwọn àfáà. àmọ́ kó lè sọkọ̀ mọ́ra wọn. àwọn àfáà ló kàn. àwọn àfáà ló kàn. ṣùgbọ́n kó lè bá a sọkọ̀ mọ́ra wọn mo gbé lórí àwọn olówó. agbélé àwọn olówó. àwọn olówó wa. àwọn olówó wa. tí wọ́n lówó. wọ́n lówó lọ́wọ́. kò yé wọn sí. kò yé wọn sí. wípé ẹ̀kọ́ ìsìlámù ò sí fún wọn. wípé ẹ̀kọ́ kò sí fún wọn. tí ó fi yé wọn wípé báwa bá gbé owó kalẹ̀. wípé tí àwa bá gbé owó kalẹ̀. tí wọ́n fi kọ́ ilé kéwú. tí wọ́n bá fi kọ́lé kéwú. àwọn gbówó kalẹ̀. àwọn gbówó kalẹ̀. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. àwọn olówó wa. àwọn olówó wa. kò yé wọn ìsìlámù ò yé wọn ní yíyé wípé kí wọ́n mọ̀ pé níta bá ní Ọlọ́run ọba wa lónìí. wọ́n mọ̀ ìpè níta bá ní Ọlọ́run gbé. kí wọ́n gbówó kalẹ̀. kí olówó gbówó kalẹ̀. bẹ́ẹ̀yàn àfáà. bẹ́ẹ̀yàn àfáà. ẹ fi kọ́ ilé kéwú. ẹ fi kọ́lé kéwú. àbílẹ̀ kéwú tẹ̀ ń kọ́. àbílẹ̀ kéwú tẹ̀ ń kọ́. ntí mo lágbára rèé. ntí mo lágbára ń bẹ̀ ni. tí ilé kéwú bá wá jẹ́lé kéwú. ilé kéwú yìí bá jẹ́lé kéwú. àwọn àfáà wa mú ṣọ́ọ̀kì. àwọn àbọ̀ mú ṣọ́ọ̀kì. wọ́n ń kọ́ àwọn ọmọ mùsùlùmí ń bẹ̀. wọ́n máa kọ́ àwọn ọmọ mùsùlùmí ń bẹ̀. àwọn tí wọ́n kọ́lé kéwú. àwọn tí wọ́n kọ́lé kéwú. àtàwọn tí wọ́n mú ṣọ́ọ̀kì. àtàwọn tí wọ́n fi ń kọ́ wọn. tí wọ́n fi ń kọ́ wọn ń bẹ̀. àwọn méjèèjì. àwọn méjèèjì. gbogbo ohun tí àwọn ọmọ wọ̀nyí bá jẹ́ àwọn ni wọ́n lẹ̀san rẹ̀. gbogbo táwọn ọmọ yìí bá jẹ́ àwọn wọn lẹ̀san rẹ̀. ṣùgbọ́n àwọn olówó àwọn olówó. wọ́n fẹ́ bí ẹ̀san náà tàwọn àfáà nìkan ní ń jẹ́. wọ́n ṣe bí táwọn àfáà nìkan ló lẹ̀san. ìsìláàmù ò yé wọn sí. ìsìlámù ò yé wọn débẹ̀. wọn ò mọ wípé ká yọ sàká sílé kéwú. wọn ò mọ wípé ká yọ sàká sílé kéwú. àbí ká yọ sàká fún àwọn àlùfáà. àbí ká yọ sàká fún àwọn àfáà. wípé ìmáàmù wa rèé. wípé ìmáàmù ní mọ́sálásí wa. káwa kírun tán. káwa dùn ìmáàmù nínú. káwa dùn ìmáàmù nínú. àbí ká máa lọ lè dùn nínú nílé. àbí ká máa lọ lè dùn nílé. kò yé wa sí. kò yé wa sí bẹ́ẹ̀. àṣà wa àwọn kiriyó ni wọ́n ń lò. àwọn kiriyó wọ́n ń lo àṣà tàwa. olùṣọ́ àgùntàn tí wọ́n bá gbà sí ilé àdodo wọn. olùṣọ́ àgùntàn tí wọ́n gbà sí ilé àdodo wọn ni. wọ́n máa sanwó oṣù fún. wọ́n máa sanwó oṣù fún ọ̀gá wọn ni. wọ́n sì tún máa fún un lówó lọ́sọ̀ọ̀sẹ̀. wọ́n máa fún un lówó lọ́sọ̀ọ̀sẹ̀. owó onú gbá nìyẹn. owó onú gbá nù ni. tiẹ̀ ní ń jẹ́ wọ́n kọ́lé fún un. wọ́n kọ́lé fún tí ó máa jẹ́. wọ́n ra mọ́tò fún un. wọ́n tún ra mọ́tò fún tí ó máa jẹ́. àwọn ọmọ rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ àtòun náà oúnjẹ tí wọ́n ń jẹ àwọn ni wọ́n ń gbé wá. oúnjẹ ọ̀fẹ́ ni wọ́n máa jẹ. wọ́n sì tún wá open àkáǹtì fún un. wọ́n wá pe àkáǹtì yẹn ní servant of God. òun ló gbọ́dọ̀ máa gbowó ń bẹ̀. lẹ́yìn náà bó bá wá di ìparí oṣù bí wọ́n bá ti gbowó ìdámẹ́wàá nínú owó tàfá wọn ni kí wọ́n tó máa náwó ìdámẹ́wàá tí wọ́n bá yọ wọ́n fi ya owó yẹn sí mímọ́. nítorí báwọn bá náwó kí wọ́n márùn wọn ṣèhídà lọ. abẹ́rẹ́ nǹkan. إلا هو والملائكة kò ní kẹgbà yín lọ́wọ́ rẹ̀. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم
قائما بالقسط. wọ́n tún máa wá gbogbo àwọn ẹbí olùṣọ́ àgùntàn bá jáde. wọ́n ti ní ààyè kan tí wọ́n tún máa fi owó sí nínú ilé. wọ́n ti láyè kan tí wọ́n máa fowó sínú ilé. kò nídìí kí wọ́n kọrúkọ sí i. kò nídìí kí wọ́n kọ́ bó bá ti wọlé ibẹ̀ yẹn ló kọ́kọ́ sí náà. bó bá ti wọlé ibẹ̀ ní ọkọ̀ owó. ta ló mówó wá? Ta ló mówó wá? olùṣọ́ àgùntàn. olùṣọ́ àgùntàn ni. wọ́n fi ń sọ wípé bẹ́yìn ò bá lówó lọ́wọ́ kò ní lè ka ìwé ẹ̀. ọ̀kan náà ni ó máa sọ lójoojúmọ́. ọ̀kan náà ni ó máa wí lójoojúmọ́. ẹni afẹ́ déwájú rẹ̀ tá a fẹ́ kó máa sọ ọ̀tún lọ́tún ọ̀rọ̀ tí ò rówó ra tíra. tí ò wá rówó ra tíra. tí ò lówó tó lè fi jẹun. tí ò lówó tí ò fi jẹun lásìkò. lọ́dọ̀ tiwa àwọn àfáà àwọn ìmáàmù a kì í tọ́jú wọn. àwọn tí wọ́n láàsì kí wọn kì í tọ́jú wọn. gbogbo àwọn ọmọ tí ń bẹ ní gbogbo àwọn ọmọ jama ìpínkìrún ní mọ́sálásí. ìmáàmù yìí ní kọ́ wọn ní kéwú. èyí tó bá dákú ẹ̀pà àfáà wá. kó mọ èyí tá kèké bá ta. àfáà máa bọ̀ ẹni tí ń sàárẹ̀ àfáà máa bọ̀ èyí tó kú àfáà wá wẹ̀ gbogbo bó ti wò ó lè rí báwọn obìnrin ló bá ti dé bẹ́ẹ̀ àfáà ló tún kù wípé ẹ máa bọ̀ ó ẹ máa bọ̀ wá kódà bí máa wá ń jẹun lọ́wọ́ tí wọ́n lẹ́nìkan kú tó bá sọ wípé ẹ sọ fún wa pé mò ń bọ̀ wọ́n tún máa wá sọ wípé Salimanu yóò mọ àwọn ara rẹ̀ nítorí ọ̀ka gbogbo wa wọ́n máa wá bínú bẹ́ẹ̀ wọn ò máa ń tí ń jẹ́ ṣẹ̀rídà lọ́wọ́ èyí tó wà sáyé balẹ̀ tó la ilaha illa hu ó jẹ́ kan. والملائكة وأولو العلم قائما بالقسط. ìyẹn jẹ́ ti àwọn olówó. èyí tó wá jẹ́ tàwọn àfa. tí wọ́n fi kó ìfàsẹ́yìn balẹ̀ kéwú. àwọn àlùfáà. wọn ò dúró lórí déédéé máa ṣàhídà Allahu annahu la ilaha illa hu. ẹ̀yọ̀ ń bá ní Muhammad. والملائكة kí gbogbo ẹni ó sọ òfin tají. Allahu akbar. ká tó gbé tóbi. Allahu akbar. kí gbogbo ẹ. àlùfáà. kálukú wọn wà ní túláàsì. ولقد آتيناك سبعا من المثاني. آتيناك سبعا من المثاني والقرآن العظيم. ọlọ́run lè àfà ẹ̀yin la gbé nǹkan bàbàrà lé lọ́wọ́. àfúnyìn ní fatia. àfàlùkùránì lẹ́yìn lọ́wọ́. kí lè fàlùkùránì béèrè tí ò tó yín lọ́wọ́. èéṣe tẹ̀ ní gba kùránì gbọ́mọ́. ẹ̀wọ̀n ń kojú bọ́lé olówó. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. wọ́n ní sùúrù ni. Annabi wa Muhammad kò lọ́wọ́ kì í ló ń jẹ nílé ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ìkọjá Annabi wa Muhammad kò ní rówó gbómi kaná wọ́n lọ́kọ́rí آتيناك سبعا من المثاني والقرآن العظيم. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. àwọn àfáàjẹ́ ló òsì ni wọ́n fi ṣe fáàrí. Annabi wa Muhammad ẹ dákun ẹ ṣe sùúrù dáadáa. ebi pa ìyà jẹ ebi pa títí kò lè dá dúró mọ́. inú lẹ̀ mọ́ra wọn inú lẹ̀pọ̀ mẹ́yìn gbogbo ẹ wá ṣe pẹlẹbẹ. gbogbo fún Ànábì ó wá wá òkúta wọ̀rọ̀wọ̀rọ̀ ó wá wá ọ̀já ó wá fi òkúta ó fi fúnnú nítorí kó lè bá rírun kí wà lọ́kọ́lẹ̀ آتيناك سبعا من المثاني
lẹ́sẹ̀kẹsẹ̀ والقرآن العظيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. fi Ọlọ́run ọba yín ṣe fàárí mọ́ wípé àwa màmá ni àwa bí ibà ṣe wípé mo rò ó wò àwa màmá ni kí wọ́n wá bá yín wípé ẹ̀yin àfa òǹgbẹ́ngbẹ́ wa ooru mú wa àárọ̀ mi mú ẹbẹ̀ lọ́wọ́ ọba fún wa kójò ó rọ̀ tó wá wípé òjò sì rọ̀ tó bá dọ̀la èyí tí mo tọrọ kọ́ máa ń bọ́ lókù sí láyé ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. àfa rẹ̀ ni ó kọ́kọ́ máa wo wípé bó ti ṣe jẹ́ lèmi náà fẹ́ jẹ́ bó bá jẹ́ dáadáa ọmọ kẹwàá fẹ́ jẹ́ bẹ́ẹ̀ àmẹ́lẹ̀ yìí ńlọlé olówó ni mo ti tẹ̀yà àsìn mẹ́ta dè yìí. sáwákà mẹ́rin bẹ́ẹ̀ lè yín alájà ẹ̀dákùntẹ̀rọ̀ Ọlọ́run. ẹ má bínú sí wa mo ti ké sáwákà mẹ́ta ẹ̀hún ò báyìí ńlé ìwọ̀n ń kojú wọlé olówó ó jọ mọ̀ mí ò sá ńlé kéwú. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. àfà ìpèbímọ́nú ni ìjọ tó rí jẹ ìjọ tó rí jẹ ولم أبتذل في خدمة العلم مهجتي ولم أبتذل في مهجة العلم طاقتي ولم أبتذل في خدمة العلم مهجتي لأخدم من لاقيت لكن لأخدم ولم أبتذل في العلم خدمة طاقتي ولم أبتذل في خدمة العلم مهجتي ولم أبتذل في خدمة العلم مهجتي لأخدم من لاقيت لكن لأخدم. ẹbàjẹ́ ojú òtó wa tì í ẹ̀wọ̀n ń lọ gantaganta ó bá di ní 1st January ọjọ́ kìíní oṣù kìíní ọdún ẹ̀ máa wá sí jẹ́ngẹ́rẹ́ múra bẹ́ẹ̀ àsìn bá mi nílé olówó ولم أبتذل في خدمة العلم مهجتي لأخدم من لاقيت لكن لأخدم. àmọ́ níjọ́ ọjọ́ àkọ́kọ́ tó jẹ́ ti hijira mùsùlùmí kankan ò dá màmá bẹ́ẹ̀ ni ẹ ṣe sùúrù jàmá kí ni ń fa họ̀yọ̀họ̀yọ̀ wọ̀nyí ولم أبتذل في خدمة العلم مهجتي لأخدم من لاقيت لكن لأخدم. jàmá àwa àrùn àjẹrà dípò ká fi Ọlọ́run Ẹlẹ́dàá wa ṣe fàárí bí ó ti rí ń jọ sí àwa ń ṣe fàárí èmi làáfà kí ni gómìnà ilẹ̀ yìí ń jẹ́ èmi làáfà Tinubu ó bá wá débi ìsọmọlórúkọ kan ẹ bá ń ṣe náà àtẹnìkà kọ̀ọ̀kan fún Tinubu ẹ bá ń ṣe yàrá-yàrá ẹ ṣe yàrá-yàrá kò ní sọ kí wọ́n sá tiẹ̀ fi mọ̀ wípé òun làáfà Tinubu. ولم أبتذل في خدمة العلم مهجتي لأخدم من لاقيت لكن لأخدم. kò sójú tì mọ́ à ń lọ àyè aláyè ẹ wá ṣe àdúrà kò gbà mọ́ ẹ wò pé sìgì fárò ò jẹ́ mọ́ ẹlòmíràn tún máa wá béèrè wípé ẹ dákun ẹ fún wa ní sinmi làzámì èwo ni làsígárì nínú orúkọ Ọlọ́run ìwọ ni ọtún ara rẹ ṣe ìwọ lọ bara rẹ jẹ́ bọ́ọ̀ bá bara rẹ jẹ́ kọ́ ọ tó ṣe bísímì láàyè délé òjò sì máa rọ̀ ọkú báwo ti ṣe ra rẹ. ولم أبتذل في خدمة العلم مهجتي لأخدم من لاقيت لكن لأخدم. ìyá tó wá fẹ́ fọmọ sílé kéwú tẹ́lẹ̀ àwa ni ṣé bí àwọn àfa Musa ti ń ṣe ṣé ni ìwọ ló máa wá ṣe ó bá ṣe pé tìyẹn bá ní ràn lé kéwú lọ́lẹ̀ kàwé kọ́ dájájọ́ kọ́ di lọ́yà kọ́ rí nǹkan dì mú. ولم أبتذل في
خدمة العلم معجتي مما لا bá Kùránì gbọ́ mọ́ bẹ́ẹ̀ bá gba Kùránì gbọ́ tẹ́bi ń pa yín èyí tẹ́ máa fi ké dàláìlù kiri wòròwòrò tí wọ́n ń ké tán pè ní dàláìlù wòròwòrò jákujàku Allahumma salli tá a ṣe ká tó bẹ̀rẹ̀ ó ti tó èwo ni jákujàku bẹ́ẹ̀ bí bá pa yín tẹ́ ẹ dúró tọ́lọ́hún tẹ́ ẹ ṣe é fúnra yín lọ́jọ́ kìíní lọ́jọ́ kejì ẹ padà yá jẹ ní tẹ̀ ń wá lọ. ولم أبتغي في خدمة العلم معجتي لأخدم من لاقيت لكن لأخدم kò ní tó fún yín tẹ́ fi kú bẹ̀rẹ̀ yóò ṣẹ́kù. أرى الناس من دانهم وهانا عندهم أرى الناس من دانهم أرى الناس من دانهم وهانا عندهم ومن أكرمته عزة النفوس أكرما. dàlẹ́lù méje la lomi ọ̀sẹ̀ kò ní ráwìn búrẹ́dì gbà. bàtà àárín rẹ̀ àtọ́lọ́hún ò dáa àwọn tí wọ́n bí wa àwọn àfáà wa rèé mo fi ọlọ́wọ́n ọba mi mi ṣe búra lọ́dọ̀ tiwa bí wọ́n bá bẹ̀ wọ́n ládùúà wípé bá a ṣe Yasin méje ọmọ akéwú méje ni wọ́n sì mú lọ́wọ́ bàbá tí wọ́n á débẹ̀ bàbá bàbá ti ní àsàlátù fún ṣe ọlọ́run tí wọ́n bá ní Yasin ọmọ akéwú kan ni ó sì pé wal Qur'anil Hakimi ìkẹta yóò innaka laminal mursalina ìkẹrin títí wọ́n bá ti kí àyà méje Yasin méje ti pé nǹkan sì máa ṣe wà lọ́wọ́ abútàbí fi لأخدم من لاقيت لكن لأخدم ó wá sọ ara rẹ̀ dolórí ibú ta ló rán ní kálíwá kí ló ń tilẹ̀kùn mọ́ rí fún ọ̀wìlẹ̀ kó bára rẹ̀ wà lẹ́mú abútàbí في خدمة العلم معجتي لأخدم من لاقيت لكن لأخدم. ẹ̀yin lẹ́ni àwọn abúyí كثر الكلام فسكتوني إذا كثر الكلام فسكتوني فإن الدين يهدم الكلام. bàbá ní sọ títọ́ káfẹ́ kan yá dákẹ́ tí mo ti kẹ́rẹ́ máa yí mo ṣàlàyé fún wọn nílọrin níjọ́ tí mo ṣe wàásí fún Lawal wípé lọ lè jòkó jẹ́ jòkó ara rẹ̀ jẹ́ nílọrin gbogbo àwọn àlọrin wọn wá sọ wípé wọn ò fẹ́ràn Lawali ni mo ní ha ẹsẹ̀ tí mo fi fẹ́ máa bínú ẹni tí mo jù lọ wà lẹ́wọ̀n abútàrí في خدمة العلم معجتي والله bí mo tó لأخدم من لاقيت لكن لأخدم. mo ní kí ni mo bá bínú rẹ̀ fún àkọ́kọ́ tó bá kú ní gọ́fúnà ìní di gọ́fúnà tí mo fẹ́ máa bínú rẹ̀ fún ẹni tí tá a bá rọ̀ lóyè oyè yẹn máa wúlò fún wa là á bínú àmọ́ àwọn èèyàn wọn ti dọ̀tá òdodo ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì mo ní wà Lawal ó bá ṣe wípé wọ́n bá ọba tó bẹ́ẹ̀ tọ́ ọba tó wa ìwọ Lawal oníjọ èmi náà mo níjọ bí a bá wá bí ọ̀rẹ́ nítorí fáwọn àjọ tiẹ̀ má fún wọn mọ́ bẹ́ẹ̀ mi ètí fún àwọn tèmi. ẹni tó níjọ علم أبتغي في خدمة العلم معجتي لأخدم من لاقيت لكن لأخدم. bàbá fún wọn ní tó ń fún wọn mọ́ bẹ́ẹ̀ni kì í tí fún wọn. àwa àwọn ẹni tí àwọn èèyàn ó máa tẹ̀lé nínú ẹ̀mí rẹ̀ àwọn ẹni tó yẹ àwọn ẹni tó níjọ ìwọ Lawal Ìlọrin nìyí ti ń sọ fún wọn ìwọ Lawal bọ́ọ̀ bá tó bẹ́ẹ̀ àwọn jàmá tẹ̀mí àwọn fún mi ni wọn ò sì tó bẹ́ẹ̀ wọ́n má fún mi nígbà mo sọ bẹ́ẹ̀ ọjọ́ kejì wọ́n tún wá dá 8,000 plus fún mi ní wàásí mi nílọrin mo ní gbogbo ẹ̀yin jàmá mi bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ má fún mi lọ́wọ́ máa wà lẹ́wọ̀n abútálí في خدمة العلم معجتي لأخدم من لاقيت لكن لأخدم. ẹlẹ́ẹ̀kẹta tí mo fi jù wọ́ Lawali lọ
ọ̀njẹ́ gómìnà ní Kwara àmọ́ mi ń tẹ̀ mí gbogbo bí mo bá dé ní Nàìjíríà lèmi ti ń dán máa kẹ́wù wọlé wọn abúlé bí kìdìmẹ́tì ìlmi máa jẹ́ òkòdì màmá làkẹ́yìntò lákẹ́lẹ̀ òkun dáná. bọ́ọ̀ bá dọ́gbọ́n mà sọ tọ́ wá fi odidi ọkọ̀ kan owó lọ tọ́ wá lówó rè wọ́n sì máa rí kékeré ní ìṣẹ̀lẹ̀ yìí àbóyá wèrè ni owó rẹ̀ useless nítorí wípé kì í ṣe gọ́fúnà ní Ọ̀yọ́ bó bá dijọ́ mẹ́rìnlá lónìí àwọn ará Ọ̀yọ́ tó ń palẹ̀ mọ́ wọ́n tún wá ní wọ́n á kí ìrun jímà lọ́yọ̀ọ́ wọ́n ti sọ bí wọ́n ti wá pàdé mi mo ní wò tó bẹ́ẹ̀ wọ́n ní mo jù bẹ́ẹ̀ lọ wà lẹ́wọ̀n abútẹ́rí bí kìlọ̀yọ́tẹ̀ ìlmi máa jẹ̀tì òkòdì màmá ńlá kẹ́ẹ̀tù lákẹ́lẹ̀ ọ̀rọ̀ dáa. kí ló bẹ́ẹ̀ bínú rẹ̀ fún kí ni ìwúlò tí ń bẹ níbi ká bínú rẹ̀ fún wa gbogbo àwọn àfáà wa dẹni tí ń tojú bọ̀lé àwọn gómìnà bí a bá kírun tán ní ìrun jímọ̀ níbi tí Tinubu ti ń kírun wọn àwa tó yóò máa wá fún wọn lówó tátẹ̀tẹ̀ a máa wá fún wọn lówó èmi náà ti rí gbà lọ́lẹ̀ ìgbà tiẹ̀ èmi náà ti rí gbà mo ti gbowó gómìnà wàlámù abútàbí fi kìdìmẹ́tẹ̀lẹ̀ ìlmi máa jẹ̀tì òkòdì màmá làkẹ́tù lákẹ́lẹ̀ òun dàmà. nígbà tí mo sọ yìí nílọrin ọjọ́ yẹn ni mo ti Ìwó dé. ọjọ́ náà làbá wa darí Ìwó. àtiwọ́ náà kọ́ ọ̀wọ́ bíi tí àwọn ará Ìwó ti wá pàdé wa bẹ́ẹ̀ ni nínú oníkẹ́wú lẹ́yìn Ìlọrin ó kàn Wó ó kàn Abẹ́òkúta ó kàn Ẹ̀pẹ́ àwọn aṣáájú ìlú tó ní kéwú nílẹ̀ Yorùbá nìyẹn gbogbo àwọn yòókù nígbà yẹn ni wọ́n ti wá tán náà wà lẹ́mọ̀ abútẹ́bí bí kìdìmẹ́tẹ̀lẹ̀ ìlmi máa jẹ̀tì lé òkòdì màmá làkẹ́tù lákẹ́lẹ̀ òkun. ṣùgbọ́n gbogbo olùtà wíwọ̀n yẹn náà àwọn náà tó tán náà mímọ̀ nílọrin ni àwọn àṣewàṣí ń jọ náà àwọn èèyàn lọ kárin bàbá kan wá dáhùn wípé ọ̀rí bí ti ń ṣe wàásí níwájú wa ó sì dàbí ipá wa náà ò kéwú rí ni wọ́n sọ wípé ìwọ làwáàlù bọ́ọ̀bá tó mi lọ́wọ́ káwá wòjọ́ ti ẹ̀wà láwọn abútẹ́bí fi kìdìmẹ́tẹ̀lẹ̀ ìlmi máa jẹ̀tì lé ọkùn dí màmá làkẹ́tù lákẹ́lẹ̀ ọkùn dàmà. ẹ̀yin èèyàn rẹ̀ olówó ń bẹ nínú yín àáfà ń bẹ nínú yín ẹni tó kéjù wá lọ wàláhì ń bẹ nínú yín 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 síbẹ̀síbẹ̀ ẹ sì tún wá jókòó ti Ọlọ́run àwọn nírú ẹ̀yin àfa ẹ má bà wá jẹ́ mọ́ ara ńlá máa dáná wò mọ́ ẹ má bà wá jẹ́ o. ومن أكرمته عزة النفس أكرما. tọ́fi mọ́ aṣọ tuntun níjọ́ tá a bá wọ̀ ọ́ ló máa níyì jù láyé. níjọ́ tá a bá wọṣọ náà níyì rẹ̀ máa. bẹ́ẹ̀ bá fọ aṣọ tuntun tó fọ̀ ọ́ ó wá sá aṣọ náà wá gbẹ. gbogbo ẹni ó bá fẹ́ sásọ ńjọ́ náà. tí o bá ti jẹ́ tuntun. wọ́n ó fi ọ̀wọ̀ wọ aṣọ funfun yẹn. aṣọ tuntun jọ́nà náà. aṣọ tuntun yẹn. wọ́n bọ̀wọ̀ rẹ̀. wọn ò ní lè sún mọ́. ṣùgbọ́n tó bá di pé ẹni tó láṣọ ò bá ká. ngbò bá ṣe díẹ̀. wọ́n ká kò. ngbò bá ṣe díẹ̀. wọ́n tún ká. ngbò bá yá. yóò padà wá rébọ́. ìyá yẹ̀yẹ́ lọ nìyẹn. bẹ́ẹ̀ làwọn àfáà. tó bá ti di pé ń kojú bọ́lé onílé. ẹni níyì níbẹ̀ máa wàlámù abútàbí. wàlámù abútàbí fi kìdìmẹ́tẹ̀lẹ̀ mi máa jẹ̀tì. òkòdì màmá làkẹ́tù lákẹ́lẹ̀ òkòdàmà. àyà ọ̀dàmà àlàásírì máàlì àràkùmù àtẹ̀yìntún bìṣẹ̀yìn láyà hìlò bìṣàràìnà. àyà ọ̀dàmà àlàásírì bá ń wí. àyà ọ̀dàmà àlàásírì máàlì àràkùmù àtẹ̀yìntún bìṣẹ̀yìn láyà hìlò bìṣàràìnà. أتيتم بشيء لا يحل بشرعنا. akeke kewusuwa amama alefọlárúbáwá ju àwòkọ lọ síbẹ̀síbẹ̀ àwájọ wúlò wáyà ulama aláṣírí máa
لي أراكم أتيتم بشيء لا يحل بشرعنا. àwọn lẹ́ni kẹta èyí tó tún wá kó balẹ̀ kéwú nítorí àsìkò bàbá ní ká máa tọ̀kan lọ kárin èyí tó tún wá kó balẹ̀ kéwú ó náà ni àwọn òbí tí ń fọmọ sílé kéwú ẹ ti kó bá wọn lé kéwú. àyà ulama al-asri mali arakum ataytum bi shay'in la yahillu bi shar'ina. ìtàbáwí àyà ummatal islami fi dini majdukum. àyà ummatal islami fi dini majdukum. laqad adrakat a'da'ukum dhalika sirra. ẹ̀yin òbí èyí tẹ́ ẹ fi kọ́ balẹ̀ kéwú. ó náà ni wípé ọmọ tó bá mú bẹ́rẹ́bẹ́rẹ́ èyí tó gbọ́n tó níwà tó fẹ́ kọ́sẹ̀ tó dúró déédéé ẹni fi sílẹ̀ kéwú ṣùgbọ́n èyí tí máa ń yọ yín lọ́nu tó ti ya dèdèrè tó ti ń gbẹ̀yìn lówó ilẹ̀ fi sílẹ̀ kéwú. àyà ummatal islami fi dini majdukum. laqad adrakat a'da'ukum dhalika sirra. ọmọ tó bá mú bẹ́rẹ́bẹ́rẹ́ tó gbọ́ tòbí tó ṣe ti yá tí ń ṣe ti bàbá tó lẹ́kọ̀ọ́ tó níwà tó ṣe kọ́ṣe tó ṣe fi tọrọ ọmọ ìwé nìyí ó ká eléyìí ó kàwé èyí ó kàwé èyí tó bá wá ya jáku. èyí tó bá ń yọ nǹkan mu lẹ wá mú wálé kéwú àfa dákun mo gbé ilé ọ lọ́wọ́ dákun mo gun ọ láyé àtọ̀run nígbà pọ̀ márùn. ń bò sùn ńgbà tí òjò oorun sùn máa ń lé èyí tí ń mú kó àyà. àyà ummatal islami èyí tó bá ti dá ní tàbá apá ẹ̀yin mùsùlùmí ẹ̀ ti sàbòsí fún ayé báyìí. a'da'ukum dhalika. ó wúlò. gbogbo ọmọdé ọba wúlò. gbogbo agbára kò nílẹ̀ káàkiri ó sún wọn nílé ọ̀dọ̀ ọmọ búdú mú tí wọn wá ní ilé kéwù ni wọ́n lọ lọ́tí wọn ají ni wọ́n sọ fún yóò ọlẹ́mà àyà. ummatal islami fi dini majdukum. laqad adrakat a'da'ukum dhalika sirra. gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà níbí. ẹ̀yin mùsùlùmí tẹ́ ń bẹ níyì. àfa wa àwọn ni wọ́n ní ká wá bù yín dáadáa wọ́n ní ká nù ní lọ́rọ̀ àwa kọ́ àwọn ní àyà ummatal islami fi dini majdukum. laqad adrakat a'da'ukum dhalika sirra. ẹ dákun jàmá gbogbo èèyàn tó bá ní lọ́kàn wípé ọmọ yìí oyún ti ń bẹ nínú ìyàwó mi báyìí tó bá ibi lọ́mọ ilé ìkéwú ni ó lọ ilé ìkéwú náà tí lágbádá ló máa jẹ́ tó bá bí ọmọ náà lọ lé ìkéwú ọmọ náà lọ lé ìkéwú àṣàṣà àníyàn rẹ̀ ó ti dọ́mọ àlùbáríkà kò tẹ̀sẹ̀ láń ṣàdúrà fún kí ẹ̀ tó wá mú wọlé ìkéwú yóò ju gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ lọ. àyà ummatal islami fi dini majdukum. laqad adrakat a'da'ukum dhalika sirra. wa ma lakum kayfa tahkumun èsì yìí tẹ́ ẹ máa dájọ́ kẹjọ́ báyìí ẹ̀yìn èyí tí ò bá ti dáa tèmi èyí tó bá dáa nínú ọmọ ẹni tí ọlọ́run ní tìlíkà ìlànà qismatun dhiza. tìlíkà ìlànà qismatun dhiza. ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn. tìlíkà ìlànà qismatun dhiza. alakumu zakaru walahul unsa. alakumu zakaru walahul unsa. tìlíkà ìlànà qismatun dhiza. tìlíkà ìlànà qismatun dhiza. alakumu zakaru èyí tó bá wá dá ń jẹ́ ti ẹ̀yin èèyàn tí mo fún lọ́mọ. èyí tó bá dá ọjọ́ tẹ̀yẹ èèyàn tá a fún. walahul unsa èyí tó bá rí jákujàku lẹ̀ wá ń tì sí mi. èyí tó bá yọ màá sọnù lẹ̀ wá ń tì káàkiri. ọlọ́run ọba ní tìlíkà tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ní ìyẹn ìyẹn ìlànà nígbà tí máa ń rí bẹ́ẹ̀. nígbà tí ń bá rí bẹ́ẹ̀. qismatun dhiza.
ضيزى ìpínkùpín lẹ mọ̀mọ́ pín. Tilka idha qismatun dhiza. Ìpín fún mi. Tilka idha qismatun dhiza. ìpínkùpín lẹ pín fún mi. ìpínkùpín náà lẹ máa pín fún mi. èyí tí ò dáa ní tèmi. èyí tí ò wá dá ní tèmi. bẹ́ẹ̀ àtẹ̀yìn àtọmọtẹ́ ló dá àti ìtẹ́ ní ò dá èmi ni wọ́n jogún yìí. Tilka idha qismatun dhiza. Tilka idha qismatun dhiza. Inna nahnu narithul arda wa man 'alayha. Inna nahnu narithul arda wa man 'alayha. ẹ wá pẹ̀lú ayé lẹ́ni tó gbọ́. Inna nahnu narithul arda wa man 'alayha. bó bá wá yá. sọba yá. a ní ó kéwú kò kéwú. a ní ó kéwú kò kéwú. a ní ó kọ́ṣẹ́ kò kọ́ṣẹ́. a ní ó kàwé kò kà. ó sì tún sánlé ìwé. ó tún sánlé ìwé. ní wọ́n ń tarọ́ bá a káàkiri. gbogbo bá a ti dùn ún tó. ó kúkú lọ ọmọ kọ́ mọ ni. àníyàn rẹ ni ó dá. Tilka idha qismatun dhiza. ẹ̀rù dáadáa rẹ̀ mi ọlọ́run náà. Tilka idha qismatun dhiza. èyí tó bá sì kéwú nínú wọn. nínú àwọn òmùgbọ́ ọmọ kéwú. kéwú. bẹ́yàn bá máa kéwú. bí kéwú bá ká ìwà tí ò dáa máa yàn lọ́wọ́ yóò gbèrú ìwà tí ò dáa ni. kéwú olóògbà tí ò dáa lọ́wọ́ ẹni. àfẹni tí wọ́n bá bí ire o. Tilka idha qismatun dhiza. Tilka idha qismatun dhiza. bàǹkà náà dáadáa. Alakumu dhakaru wa lahul untha. Tilka idha qismatun dhiza. Tilka idha qismatun dhiza. èyí tí ò bá wá dáa. èyí tí ò bá wá dá. àwọn à ń pín fọlọ́hún. àwọn ń pín fọlọ́hún. èyí tó bá dáa. èyí tó bá dá. à ń pín sílé ìwé. àwọn ń pín sílé ìwé. àwọn à ń gò bá wá yá. táwọn tó kàwé tí wọn bá wá ara wọn bá jákujàku. nínú àwọn ọmọ jákujàku ọjọ́ sí wọn wá láwọn àfáà wo. àwa tá a fa àmàmà yájú wọn lọ. Tilka idha qismatun dhiza. Tilka idha qismatun dhiza. àwọn àfáà jákujàku wá pọ̀ lọ́kànrin. àwọn àfáà wòrowòro wá lọ sí wa. àwa adẹ́nire màmá bẹ́yìn bá ń bọ̀ àgbẹ̀nu òkè. bọ́tọ̀ ń bá ń bọ̀ àtúngbẹ́nu òkè. ẹkúgẹ̀lẹ̀ ẹkúgà tílíkà ìdánù. Tilka idha qismatun dhiza. àlàfà ìpìlẹ̀ ní. Tilka idha qismatun dhiza. ìpìlẹ̀ ní gbogbo nǹkan. gbogbo nǹkan yáyá ni ó padà pé. idha kana tiba'u saw'in. إذا كان اتباع سوء فلا أدب يفيد ولا أديب. أكلت شويهتي وفجأت قومي بانكرا. أكلت شويهتي وفجأت قومي. أكلت شويهتي وفجأت قومي. إياك ماماني. ìyá kẹ́ni. ọ̀kan nínú àwọn àyà. ọ̀kan náà àwọn ẹ̀yà. ó he ọmọ àkókò lóko. ó wá ìyá ọmọ àkókò lóko. ọmọ àkókò kékeré. ọmọ àkókò níwọ̀n. ó he lóko. ó he. ọmọ yóò wá rí ìyá rẹ̀ mọ́. ọmọ yóò wá rí ìyá rẹ̀ mọ́. ìyẹn ọmọ àkókò. ọmọ àkókò. ìyá wa gbé wálé. ìyá wa gbé wálé. ó wá fi sọ́dọ̀ ewúrẹ́. ó wá kó wá fi sọ́dọ̀ ewúrẹ́. àtàwọn àgùntàn rẹ̀ ti ń dà. àtàwọn àgùntàn ti ń dà. ewúrẹ́ wá ń fún ìkookò lọ́mú mu. ewúrẹ́ wá fún kòkò lọ́mú mu. àgùntàn tó fún un lọ́mú mu títí ìkòkò dàgbà ń bọ̀ òdìjọ́ kan ló bá pàyà léwúrẹ́. إذا كان اتباع سوء فلا أدب يفيد ولا أديب. ìyá wọn ń kọrin fún ìkòkò. ìyá wa ń kọrin fún kòkò. ìwọ kòkò أكلت شويهتي وفجأت قومي. أكلت شويهتي وفجأت قومي. أكلت شويهتي وفجأت قومي. ìwọ kòkò ìwọ kòkò. òní lọ ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ wíkọ̀ ìsọmọ ewúrẹ́. onílọ ọmọ ìgbé ọsọmọ
nígbà tó dàgbà tán tó ọmọ yẹn ewúrẹ́. dàgbà tó ọmọ yẹn lọ́nà méjèèjì. tó ọmọ tàgùntàn tán. ọmọ tàgùntàn tán. ọ̀sẹ̀ wa mọ̀ fún ìsọmọ wọn mọ́. àwọn tí mo yí pé ìsọmọ wọn. ìkókò àdébà yìí lè ṣe ìlà. تباع صويه فلا أدب يفيد ولا أديب. من هو كوكو؟ بذيت بدرها ونشأت فيها ونشأت معها. بذيت بشرها بذيت بدرها ونشأت معها. بانكو بانكولا لا غزيتا ونويت بذرها لا اله الا وفريت بذرها ونشأت معها غزيت بدارها ونشأت معها ومن أنباك أن أباك ذئب ومن أنباك أن أباك ذئب غزيت بدارها ونشأت معها تفور وكوكو غزيت بدارها أبوي ọyọ kẹkẹkẹ nílé ewúrẹ́ nílé àgùntàn ọgbẹ́ láàrin wọn fi wá dàgbà ó wá di lẹ́nu ìwọ ọkọ kò ló fẹ́ bí ọ wọ́n máa ní àbáka àbáka ní ìmọ̀. ta ló wá sọ fún ẹ wípé bàbá rẹ kì í ṣe ewúrẹ́ ìkookò ní bàbá rẹ. àbáka àbáka ní ìmọ̀. ẹ̀rí nǹkan. àbáka àbáka ní ìmọ̀. àti bàbá tó dáa tó bá tọ́ ọmọ tọmọ ò bá ní bíbí tọmọ ò bá níran àfáà tó dáa ló tọ́ ọ ó kọ́ ní kéwú ó kọ́ ní wà síbẹ̀síbẹ̀ bí bá ń lo ìwé oníwà nílé kéwú bó bá jáde yóò tọ́ tàwọn bàbá rẹ̀ lọ. abẹ́rẹ́ nǹkan báyìí. يفيد ولا أديب. بارك الله فينا جزاك آمين. nípa báyìí ọmọ tẹ́ ẹ bá fẹ́ fi sílé kéwú ẹ wò dáadáa ẹ má jẹ́ ó ṣe wípé sísú tó sùn yín lójó dọ́mọ kéwú tílíkà ìdá kìsìmọ̀tò ìzà tílíkà ìdá kìsìmọ̀tò ìzà. alakumu zakaru وله الأنثى تلك إذا كسمة ضيزى. ó wá kù mẹ́ta gbáǹkọ́gbì. wọ́n ló kù mẹ́ta o. ó sì yẹ ká gbọ́ dáadáa. àwọn nǹkan tí ń jẹ́lé tí ń kó fà sẹ́yìn balẹ̀ kéwù rè é. tí ń kó bá wọn àfáà rè é. ọ̀nà rè é. àti sọ mẹ́rin. ẹlẹ́ẹ̀karùn-ún ká tó sọ ọ́. mo fà níbi wa Muhammad bẹ jama. Allahu alayhi wa sallam. ó ti di aago mẹ́ta. wọ́n lọ ti di aago mẹ́ta. ó kù 20 ìṣẹ́jú. àbí bẹ́ẹ̀ kọ́ mẹ́ta kù 20 ìṣẹ́jú. bẹ́ẹ̀ ni aago kakọjá ìṣẹ́jú mẹ́ta àbí 5 ńlá bẹ̀rẹ̀ ló sì dàbí ipá àṣẹṣẹ sàwùjú. àwọn jama. àwọn jama. ọjà wọn là ń ná yìí. ọjà wọn náà là ń ná yìí. ńgbà yẹn látò wá dárúkọ bàbá gan Sharibuna. Sharibuna sharaban tayyiban inda tayyibin kadhaka sharabu tayyibina yatibu kadhaka sharabu tayyibina yatibu. nígbà tí mo débí ara mi kò tí ọ. ó wá dùn mọ́ mi wípé wọn ò pé wọn wá ṣe wá sí ń bí lálẹ́ yìí ìbéèrè kan ni wọ́n bí mí. wọ́n ní ìbéèrè kan náà wọ́n bí àwọn. ntọ́jára mi ó kó tí ọ. wọ́n ní ntọ́jára àwọn ó kó tí ọ. ó náà ní wípé gbogbo àwọn tí wọ́n pé síbí àáfàá mi ni wọ́n ṣe. gbogbo àwọn tí wọ́n pé sí àyìn àfa wọn tún jẹ́ bàbá wa. síbẹ̀síbẹ̀ wọ́n wá ń bàbàrà wa. ẹ̀rí mo sọ lẹ́ẹ̀kan wípé ẹni bá délé kéwú lónìí làáfà ẹni tó bá délé kéwú láàárọ̀ ọ̀la lọ́dọ̀ tiwa. síbẹ̀síbẹ̀ wọ́n tún bàbàrà wa. Sharibuna sharaban tayyiban inda tayyibin kadhaka sharabu tayyibina yatibun.